Happy birthday to you, Olumiji Aya Kehinde. We wish you long life and prosperity. Èrò yá ẹja lọ ilé ọmọ lọ́jọ́ ìbí lèmi fẹ́ dé, ilé Olumiji Aya Kehinde mo fẹ́ lọ, ó yá gbogbo nínú rẹ̀ bá mi ká lọ. Kókó ọmọ lọ́jọ́ ìbí ìwọ́dà Olumiji ọmọ olóòtú Aya Kehinde lèmi wá ní dákun mátìkọ bọ́ságbó kó wá gbọ́wọ́ ọjọ́ gẹ́gẹ́. Òní lọ́jọ́ ìkẹjọ oṣù ìkeje, àyájọ́ ọjọ́ tá a bí ẹ sókè ìpẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tuntun ni. Ẹni ọdún babaláyé tó lékún nínú ọdún tó tún lékún nínú oore, tó bá ṣayẹyẹ kó bá pagbo ìjókòó léèwọ̀. Adétòkunbọ̀ 8 of July gángan lọ gángan ìdùnnú. Gbogbo ẹbí gbogbo ará ló ní kí n kí ẹ. Àwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàtà Olúwaṣùyì, Símisọ́lá, Olúwaṣìkẹ́mi, Tolúwaṣànmí pẹ̀lú olólùfẹ́ rẹ̀ àtàtà ọmọ Kẹ́hìndé ló ní kí n kí ẹ kí n tún wúre sí i. Aṣọ òkè kì í tẹ́ láwùjọ Yorùbá, bẹ́ẹ̀ lómi kì í tẹ́. Olumiji ò ní tẹ́ o, omi kì í wọ́n kòrògùn, ọ̀dá owó kì í dólógun, ọ̀dá owó ò ní dá ẹ. Adétòkunbọ̀, àwọn ọmọ ọ̀ráyè ọkọ rẹ̀ ò ní kú. Olumiji ò ní pọ̀ nira, wàá gbógbódú gbogbo ti kó, wàá gbógbódú gbogbo ti kò, wàá gbó bá àwọn àgbà kan tí wọ́n jẹ tí wọ́n mu tí wọ́n tún fòǹdè kọrùn. Olúwa tó kí máa dá gbọ̀dọ̀gbọ̀dọ̀, ìyá Olúwa tó ní máa dá gbọ̀dọ̀. Ìyá tèmi dé, ìyá tó kẹ́, ọmọ aráyò ní sọ́mọ́lẹ̀ bí ọ̀bọ, ọmọ aráyò ní sọ́mọ́lẹ̀ bí ọ̀gá. Olumiji Adétòkunbọ̀ Aya Kehinde, ṣebí London làwọn ń gbé, àsìkò ló tó tí wọ́n kì ọ́ délé. Ṣakí nìyẹn ọmọ ògo òrọ́kì àgbẹ̀dẹ òrọ́bà. Ayéròfẹ́ lóhun kọ̀ mí, wọ́n sì bá mọ̀ so lọ. Èrè ni wọ́n ti ń bọ̀ ló bá mọ́kọ́ wá, èmi náà ò ní bẹ́ẹ̀ mú ṣubọ̀ lágbẹ̀dẹ. Kò sí onírè wọn òroko, kò sí onírè wọn òyẹ̀, kò sí onírè a ò ní mẹ́rú ṣékélé ṣáájú. Òkè dúdú igbó sábàrí, ọmọ kúrú níwájú ológun. Asábàrí ò kọjá, ológun kò ní kéré. Bọ́jọ́ bá díjọ́ ọjà, wọ́n ní ẹ sáré pàṣàbàrí. Wọ́n ní bó bá dọjọ́ eré, wọ́n ní ẹ wó lóògùn lọ. Ọmọ ogun mọ̀ṣó, ẹ̀yin lọ má ṣàlè jẹ̀gẹ̀ bẹ́ni tí ò róbìnrin. Bẹ́ẹ̀ ni aya ń bẹ nílé bí ogún bí igba. A kì í bímọ fún wọn nírè ká kò ṣe owó níná o. Ìgbà ńlá tẹ ẹ̀rí ni bàbá yín fi ń kó fáyọba. Ẹ̀yin lọ́mọ òkú òrọ́ kí agbẹ̀dẹ òrọ́ bàbá. Bó o bá finá wá ní o ṣeun, bó o sì finá wá ní o ṣeun. Finá ń bẹ lẹ́nu alágbẹ̀dẹ. Bálágbẹ̀dẹ ò bá finá, tọlọ́kọ́ taládàá ó dá mi lójú máa rò lọ́nà oko. Wọ́n ní bàbá yín ti mẹ́rin jẹ lójú onírin. Kó fẹ́yìn ẹ̀gbẹ́ wò yóò sì mọ̀ pé èyí alágbẹ̀dẹ ò rọrin. Tó ọmọ Kẹ́hìndé àbọ̀ mi rèé, òun ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n fà fún ní òjẹ́. Àmọ́ bí wọ́n bá bí ọ́ lè rè wípé ta ló kọ́ lébi sí tẹ́yìn, kẹ́ ẹ sọ fún wọn wípé Aláàfin èdè lèmi jẹ́. Ẹ tẹ̀lé mi lórí ẹ̀rọ ayélujára ká máa bọ̀rọ̀ tó kù bọ̀. Ẹ láìkí péjì mi lórí Facebook, ẹ lọ sórí Instagram, ẹ tẹ̀lé mi Aláàfin èdè lèmi jẹ́. Ẹ subscribe sórí YouTube channel mi, ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ ni kò gbówó dé, ká lè máa jẹ gbádùn ara wa ní làgbájì gan. Aláàfin èdè ilé yá, ìpàdé níjọ́ bí ọjọ́ rẹ̀.